Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa nílé. Fọ́nrán kan la mú wá fún yín lónìí. Ẹ wo Ìyá Òsun tí wọ́n ní wípé wọ́n tì mọ́lé ní ìpínlẹ̀ Kwara lórí ó ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ò ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Arábìnrin ọ̀hún wá rèé o, Ìyá Òsun rèé tí wọ́n ní wípé ó ti gba ẹ̀sìn Ìsìláàmù. Ṣùgbọ́n nǹkan tí àwọn ènìyàn ń gbépò yẹnu ni wípé kò ṣeé ṣe kó jẹ́ wípé ìyá yìí ṣẹ̀ gba ẹ̀sìn Ìsìláàmù ni kó dẹ̀ máa ka àwọn kéwú tí ìyá yìí ń kà tó mú sẹ́nu nínú fọ́nrán tẹ̀ ń wò yìí. A fi fọ́nrán yìí lẹ̀ fún yín kẹ́yin náà wò díẹ̀ nǹkan tẹ́ ẹ bá rò nípa ẹ̀ kẹ́ ẹ fi sí abẹ́ fọ́nrán yìí bí ẹ ṣe ń wò lọ́wọ́. Ìyá Òsun tí ó ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀sìn Ìsìláàmù ní ìpínlẹ̀ Kwara ló ń ka kéwú tó jẹ́ wípé ọmọlé kéwú tó ń lọ lé kéwú lójú méjèèjì gan ò lè kà. Ohun tẹ́ ẹ bá rò sí ẹ fi sí inú fọ́nrán yìí bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́. Ìyá wa ẹ dákun kẹ́ tó sọ̀kalẹ̀ mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín ẹ dákun tí ẹ sọ pé ẹ gbà fún Ọlọ́run àtànábì sáàmù yín túláàsì ni àbó tọkàn yín wá wọ́n fẹ́ kí gbogbo ayé mọ̀ torí àwọn onísọkúsọ tí wọ́n mọ̀ sọ pé àwọn mú wọn túláàsì ni wọ́n jẹ wọ́n pàdé torí pé gbogbo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ wọ́n ní wọ́n mú yín túláàsì ni pé kódà kìí ṣe kò rí bẹ́ẹ̀ pé irọ́ ni wọ́n pa wọ́n dètè lérí yín ni afẹ́kẹ́ kán gbọ́ kí gbogbo ayé gbọ́ lẹ́nu yín. Mo fẹ́ fi àṣẹ Ọlọ́run àṣẹ Elédùmarè ni mo fi wí gbólóhùn tí mo fẹ́ wí. Mo mú mi ní túláàsì. Mo gbà fún Ọlọ́run àtànábì mi. Sallallahu alayhi wa sallam. Mo gbà fún Ọlọ́run àtànábì mi. Sallallahu alayhi wa sallam. Mo gbà fún àwọn ṣàbí àwọn àlífà. Allahu akbar. Mo gbà fún wọn, mo fayé mi fún wọn. Allahu akbar. Tẹ́lẹ̀ náà mi fi Ọlọ́run kalẹ̀ nígbà kan. Allahu akbar. Àmọ́ mi tí mọ̀ tó. Allahu akbar. Ọlọ́run fúnra rẹ̀ hàn. Allahu Mo wá akbar. gbà fún. Allahu akbar. Mo gbà fún pẹ̀lú àṣẹ Allahu Ọlọ́run. akbar. Allahu Mo akbar. gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Allahu akbar. Mo gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Allahu akbar. Bismillahirrahmanirrahim. Allah. Inna inshallah fi lailatul qadr. Amina ya Allah. Lailatul qadr ayru min al-fisha. Amina. Bima salu li wala ikatu waru fi bismi rabbi. Min kulli amri Salamun iya atamati la ilfajr. Alhamdulillah. 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 Ìyá wa ẹ dákun ayé fẹ́ gbọ́ kẹ́límà kan lẹ́nu yín ká tó máa lọ sísàlẹ̀ ńsìn. Ìyá wa ẹ dákun mo fẹ́ kí ayé gbọ́ pé n tá à ń sọ yìí wọn ò rábọ̀ yín lọ́rùn ó tẹ̀mí yín wá ni ẹ dákun ẹ jẹ́ ká sọ pé la ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìyá wa èmi ni mo fẹ́ kẹ́ máa wí tẹ̀lé la ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ìyá wa àwa wà lálùkùránì ẹ kú oríire ẹ já máa lọ sálẹ̀. Alhamdulillah. A lérò wípé ẹ gbádùn eléyìí tí a mú wá fún yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́ yìí fún irú àwọn nǹkan mìíràn báyìí tí a tún máa jù sí orí afẹ́fẹ́ fún yín. Owutu FM Lagos ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí ẹ̀.